Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi. Ọjọ́ kan ṣá, ogun á ṣẹ́ fún Naomi lórúkọ Jésù. Ná bá ní ọ́nkù kan tún jáde, olóhùn ọ́nkù Ashley àti ẹ̀gbọ́rú ẹ̀rí àti ẹ̀rírí. Ọ́nkù Ashley, bàbá yẹn tiẹ̀ ti ń nírun funfun díẹ̀díẹ̀ lára lórí báyìí. Wọ́n bá ní ṣe ni ó lọ bá Naomi ní church ní midweek service. Wọ́n lọ bá tó lọ sọ wípé tó kàn dé church wọ́n ló ṣe ló ń scatter gbogbo ọ́fíìsì tí Naomi ti ń ṣe counseling fáwọn èèyàn. Pé wọ́n kọ́kọ́ rò pé bóyá àwọn náà tó wá fún counseling ní church ní bàbá yẹn. Wọ́n dẹ̀ ní kó wọlé. Ó ṣe dé ọ́fíìsì wọ́n ní ṣe ló bẹ̀rẹ̀ sí ní da ọ́fíìsì ibi tí Naomi ti ń gbàlejò ní ọ́fíìsì ní church. Pé nǹkan tó ń ṣe wá kí Naomi yá tètè fi ọkọ àbúrò òun sílẹ̀ bí ó lábúrò òun ọkọ sísítà òun sílẹ̀. Wọ́n lọ ń kú ẹ̀ ní kì í ṣe pé bóyá ẹni tí mò ń sọ yà fẹ́ lè tó bí Ashley lọ́mọ. Pé kí ó jáwọ́ nù nǹkan tó fà á tí kábíyèsí tí ò fi rí sí sísítà òun ìyẹn Ashley. Pé nítorí ẹ̀ òun fẹ́ kí Naomi ó yá tètè jáwọ́ kíákíá lára kábíyèsí. Torí báwo ló ṣe máa jó òun nìkan ló máa fẹ́ kábíyèsí ṣe bí wọ́n pọ̀. Bí wọ́n ní àbúrò òun sọ pé ìyà ń jẹ òun torí àtìgbà tí Naomi ti wá sáàfin. Pé Naomi ò jẹ́ kí kábíyèsí rí sí kó ṣe anything tó concern àwọn olórí láàfin pàápàá jùlọ àbúrò òun. Òun ò ní gbà ó. Wọ́n ní ó ba nǹkan jẹ́ ní ọ́fíìsì Naomi lánàá. Wọ́n ní Naomi ní kí wá lélẹ̀ nígbèsí ayé òun. Kí ló dé kí ló ń ṣe fún àwọn ènìyàn kí ló ṣe fún àwọn aráyé. Eléyìí tún wá from nowhere olóhùn ọ́nkù Ashley. Ó fẹ́ gbèjà Ashley ló fi wá sí ṣọ́ọ̀ṣì wá ba nǹkan jẹ́. Wọ́n ní Naomi ní kò ní dọ̀la lénìí ni kò ní dọ̀la. Wọ́n ní kíákíá ni Naomi pé Naomi lọ sí court ó lọ sue ẹ̀ sí court. Ó lọ sue ẹ̀ sí court pé ẹnìkan dẹ̀ wá sọ́fíìsì òun ní church òun jẹ́jẹ́ tóun dẹ̀ ń ṣiṣẹ́ iṣẹ́ Olúwa lọ ní mẹ́lọ́mẹ́lọ́ ló já wá bá wọn nínú ọ́fíìsì òun tó lóun ò jẹ́ kí Ashley máa rí. Ó lóun dẹ̀ sọ fún gbogbo wọn pé ó ní ojú ọ̀run tẹ́yẹ fò láì faragbára láti ìgbà wo. Òun ò ní kẹ́nìbọ̀dì má súnmọ́ kábíyèsí. Òun bá ti tara òun wá sáàfin yẹn. Pẹ̀lú bó ṣe máa ń fìyà jẹ òun ní ààfin òun sọ̀rọ̀ òun ò ṣìgbà. Ní ẹ̀gbọ́n ẹ̀yìn òun ti ẹ̀rí from nowhere. Tó ní òun wá gbèjà àbúrò òun tó jẹ́ Ashley. Pé wọ́n ní Naomi ò jẹ́ kí kábíyèsí bójú tó àwọn. Kábíyèsí ò tọ́jú àwọn. Kábíyèsí ò ṣìgbà. Kábíyèsí ò ṣàwọ̀. Wọ́n ní Naomi wá lọ kẹ́jọ́ rò ní kóòtù. Wọ́n ti sú ẹ̀ṣá ó ti sú máa yẹn. Kì í dẹ̀ ṣe young man àgbàlagbà tó bí Ashley lọ́mọ. Nǹkan ń bẹ wá yẹn èèyàn wa. Nǹkan ń bẹ mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn. Wọ́n bá ní bàbá yìí àti Naomi pé wọ́n jọ wá sí ọ́fíìsì Naomi ní church ẹ̀ ní during the week service. Wọ́n wá. Wọ́n ní yes. Wọ́n láwọn tí kóòtù ti fún níwèé pé kó wá sí ilé ẹjọ́ ní ọjọ́ báyìí. Ẹ̀yin èèyàn wa. Ẹ̀yin ò rí gbogbo story tá a máa ń gbọ́ ní ààfin kábíyèsí. Gbogbo àsọ̀bọ̀ à ń gbé kábíyèsí adé do needful. Kábíyèsí ṣe nǹkan tó tọ́ àti tó yẹ.
fún Naomi. Kí kábíyèsí mọ bó ṣe fẹ́ ṣe Naomi tó bá mọ̀ pé ó nífẹ̀ẹ́ Naomi. Torí gbogbo àṣírí sórí tá à ń gbọ́ lọ́tùn lósì ó lágbára. A ní ṣé irú ẹ̀ ṣó òótọ́ ni ṣó ń jáde bẹ́ẹ̀? Ṣé irú ẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀? Ṣó ń ṣẹlẹ̀ nílùú tó lọ́ba tó ní joyè? Nílùú tó ní lọ̀? Èmi ò ríru eléyìí rí o. Wọ́n fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀. Ṣé lóòótọ́? Ṣé bó ṣe ń wáyé nìyẹn? Ṣé bó ṣe ń rí nìyẹn? Kéèyàn kàn dédé ríyàn ṣoṣoṣo kò sọ pé tìtorí pé òun jowú ẹ̀. Ó wá ní kó má rọ́nà lọ. Níbo náà ti ń ṣerú ẹ̀? Tó bá jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́, àwọn obìnrin wọ̀nyẹn, àwọn olórí wọ̀nyẹn, Ọlọ́run ló máa dúró sí góńgó mú wọn. Àbí kókó sí wọn mú. Kọ́ má lè rí mímí, kọ́ má ti rí ọ̀nà àbáyọ láyé wọn. Ní ìtàn lépa Naomi, tó ń jẹ́ kí Naomi kó ní ìfọ̀kànbalẹ̀ nílé ọkọ ẹ̀. Ọlọ́run á máa dá, Ọlọ́run má ṣe wò pẹ́ tó torí eléyìí lágbára. Wọ́n lẹ́mí inú wọn kò máa ṣe ṣàìdédé tí kábíyèsí ò bá ti sí nílé, tí Naomi dẹ̀ ti wà láàfin, wọ́n máa lọ bá. Wọ́n ní wọ́n kàn máa bẹ̀rẹ̀ sí ní máa bú. Wọ́n máa bú pé òun husband snatcher. Wọ́n máa bú pé kábíyèsí ló sọ Naomi di ẹni iyì, ẹni ẹ̀yẹ láwùjọ. Pé tí ò bá jẹ́ bẹ́ẹ̀, pé ta ló mọ Naomi? Tí ò bá jẹ́ bẹ́ẹ̀, ta ni Naomi lè fojú jọ ní ìgbésí ayé ẹ̀ bẹ́ẹ̀ yẹn? Ìkòkò bàbá àṣà ẹ̀yìn èèyàn wa. Ọlọ́run wa kedere, adákẹ́dájọ́, ọba tó ń gbéni níjà, kẹ́rù dẹ̀ máa bo níjà. Ó ti máa wò pẹ́ tó láti gbé Naomi níjà. Gbé Naomi níjà kó fi kan nú wọn, kó fi wọ́n jófin. That is the best thing to do. Ẹlòmíì àjẹun yóò tó àná bá Naomi. Wọ́n máa ń bàjà. Wọ́n tiẹ̀ ni wọ́n máa ń gba etí ẹ̀ ṣeré ni. Nílùú tó lọ́ba tó níjòyè. Bí irọ́ ni bóòtọ́ ni ẹ̀yin èèyàn wa. Eléyìí ó jọ wá lójú. Ó dẹ̀ a lè ń béèrè pé ṣé irú ẹ̀ lè ṣẹlẹ̀ ni? Ṣé ó ń ṣẹlẹ̀ ni? Wọ́n ní Naomi tiẹ̀ ti gbóró gan sí. Orí tẹ́lẹ̀ wọ́n ní ṣèbí Naomi prophetess ni. Àwọn èèyàn wọn lè dẹ́ṣẹ̀. Àwọn eléyìí ìyẹn Ọlọ́run ni. Àwọn èèyàn ní ò lè dẹ́ṣẹ̀. Torí ẹ̀ náà máa gbójú gbóyà, wọ́n á dìde, wọ́n á dẹ̀ lọ máa gbá ọmọbìnrin yẹn létí níbi tó jókòó sí. Ọlọ́run á fìyà jẹ gbogbo àwọn tó ń fìyà jẹ Naomi torí ìyà náà fi ń jẹ. Wọn ò tiẹ̀ fẹ́ kó tiẹ̀ sinmi ẹ̀dọ̀. Àfi kán máa wá níjọ̀gbọ̀n, kán máa wá ní wàhálà. Lórúkọ Jésù, Ọlọ́run á gbèjà Naomi jà. Á dìde ìrànlọ́wọ́ fún lágbára Kristi Jésù. Wọ́n ní màálù tí ò ní rù, Olúwa ló ń lé ṣìṣe fún. Ẹ̀yin èèyàn mi, mo ní kí n sáré ta yín lólobó bó ṣe ń lọ. Bó jẹ́ ṣíún báyìí kẹ́ máa gbọ́ information. Torí eléyìí lágbára. Ẹ bá gbàdúrà fún Naomi. Tógo bá ń jẹ́ tọlọ́run, Naomi máa borí ọ̀tá ní ààfin yẹn lórúkọ Jésù Olúwa wa. Àmín. Ẹ bá share, ẹ bá like, ẹ bá subscribe, ẹ bá fi tó sí comment section. Ẹ̀yin èèyàn mi tó ṣe pàtàkì tán lọ́gbọ́n ìmọ̀ àti òye, ẹ bá wa dá sọ̀rọ̀. Ẹ ṣé gan. Títí tẹ́ fi ń gbọ́ wa ò ní di o. Ọwọ́ tẹ̀lé fi ń bá wa tẹ̀ ká tẹ́ ń bá wa transfer, tẹ́ ń bá wa share. Ọwọ́ náà ní fi gbé nǹkan bí ṣe. Nǹkan rí lẹ́wọ̀n máa fi gbé ṣe ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi tó rántí tó pàtàkì. Ẹ ṣé ń tẹ́tí sí wa, bọ́dọ̀ wọn adájú lórí wa. Jésù Olúwa wa. Àmín.